lẹ́gbẹ̀rún ahọ́n kò tó sọ̀rẹ́ rẹ̀ tàbí tẹ́lẹ̀ tún yọwọ́ mi lọ́rọ̀ mi ìdí ọpẹ́ mi rèé o. Mo fi fún ọba bàbá mo fún ọmọ mo fọlá fún ọ̀hún mẹ́ta lọ́kàn kábíyèsí ẹ̀ máa ṣeun. Olúwa ọ̀run ohun ayé ìwọ ni àtọ́pẹ́ ní ẹ̀fọ́ káwọ́ lábá ti fẹ́ ọjọ́ oníwúrọ̀ rẹ̀ oorun ti rán àtàfẹ́fẹ́ gbogbo ìwé kò sọ fẹ́rẹ́ wọ́n ló mú irúgbìn dára oníwúrọ̀ rẹ̀ mo fi fún ọba bàbá mo gbogbo fún ọmọ mo fọlá fún ọ̀hún mẹ́ta lọ́kàn kábíyèsí ẹ̀ máa ṣeun. Fìyìn fún jẹ́ ká yìn Jésù o. Fìyìn fún ọ jẹ́ ká yìn Jésù o. Alágbára olóore ọ̀fẹ́ mímọ́ mímọ́ ológo jùlọ ọlọ́run tí mo sì kò yí padà ọlọ́run tí mo sì kò yí padà ọ̀kan lánàá lónìí àti lọ́la ọ̀kan mi lánàá ò lónìí àti lọ́la Jésù mi kò lè yí padà rárá. Bàbá ò máa tóbi o alágàtà iná aláwọ̀ tẹ́lẹ̀ ọ̀run ọba tó jẹ mímọ́ ọba tó ṣe mímọ́ tó tún bíbí mímọ́ mímọ́ lẹ́wọ̀ láṣọ àríra àlà lọ́rẹ́ ní jọ́sùn wọn ṣe ẹlẹ́bùrú ìkẹrẹ bàbá 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 bàbá. Ó tóbi o bàbá ò máa tóbi o ọba tí kì í gbàgbẹ́ tẹ́lẹ̀ ọlọ́run.